Ogun kan tó lọ fún bàbá mi láyé bàbá mi ò tí ì fi ọ̀dà mẹ́sàn-án fún mi ń bẹ̀ ó kọ̀ mí ju ti bàbá mi lọ. Gbogbo àti bọ́lẹ̀ bọ́lẹ̀ ti bọ̀ bàbá mi ojúmọ̀ ní mọ́kàn mọ́ dàkọ̀ mí nìkan àyídà kẹ́ sọ dáadáa tàbí kẹ́ sọ burúkú ẹ̀ sàṣọ kan omi lọ́lọ́ fún ẹgbẹ́ ìgbà sì kú ìgbà sí ibi sí. Ọlọ́run ni wọ́n ti bẹ̀ fún yẹn o. Ogun kan tó lọ fún bàbá mi láyé bàbá mi ò tí ì fi ọ̀dà mẹ́sàn-án fún mi ń bẹ̀ ó kọ̀ mí ju ti bàbá mi lọ. Gbogbo àti bọ́lẹ̀ bọ́lẹ̀ ti bọ̀ bàbá mi ojúmọ̀ ní mọ́kàn mọ́ dàkọ̀ mí nìkan àyídà kẹ́ sọ dáadáa tàbí kẹ́ sọ burúkú ẹ̀ sàṣọ kan omi lọ́lọ́ fún ẹgbẹ́ ìgbà sì kú ìgbà sí ibi sí. Ọlọ́run ni wọ́n ti bẹ̀ fún yẹn o. Ogun kan tó lọ fún bàbá mi láyé bàbá mi ò tí ì fi ọ̀dà mẹ́sàn-án fún mi ń bẹ̀ ó kọ̀ mí ju ti bàbá mi lọ. Gbogbo àti bọ́lẹ̀ bọ́lẹ̀ ti bọ̀ bàbá mi ojúmọ̀ ní mọ́kàn mọ́ dàkọ̀ mí nìkan àyídà kẹ́ sọ dáadáa tàbí kẹ́ sọ burúkú ẹ̀ sàṣọ kan omi lọ́lọ́ fún ẹgbẹ́ ìgbà sì kú ìgbà sí ibi sí. Sábì ọmọ Adéyẹmọ o, Àdìsá o, ọmọ Aládìkún o, ọjọ́ dúpẹ́ lọ Olódùmarè rẹ̀ bàbá wa ní. Ìyá rẹ̀ ọ̀yà wòlé kó tó kúkú máa dúpẹ́ lọ Olódùmarè ọba òkú ní. Ìyá rẹ̀ ọ̀gá rẹ̀ jẹ́ abiyamọ ní. Ó dúró tì ọ́, akọ́dà yí ọgbọ́, irú ìyá bí ọ̀wọ́ pọ̀, ó dúró tì ọ́, ó dúró lójú ayé, ó tún fi àdúrà ràn ọ́ lọ́wọ́ ní kọ̀rọ̀. Èyí ọ̀hún wá ọlọ gbá ọ̀pọ̀ àkùkọ nìkan, ó dorí rẹ̀ nìkan ṣoṣo. Sábì ọmọ Adéyẹmọ o. Wọ́n mi tàn wọ́n bẹ̀rù ọ̀jẹ̀ mọ́. Olùmọ̀rẹ̀ tí ń bá wọn sábọ̀ látẹ̀yìn nínú ìgbò tí ọ o. Ọlọ́run Olódùmarè bàbá wa. Wọ́n á máa gbọ́ o, ọmọ Adéyẹmọ o. Ó ti wá lórí rẹ̀. Ikú èsì ò ní pa ọ́. Ọlọ́run Olódùmarè bàbá wa. Ikú burúkú ò ní pa ọ́. Ọlọ́run Olódùmarè bàbá wa. Ó ti ṣiṣẹ́ ó jèrè rẹ̀. Ẹni tó bá ṣàkù sí Ìbàdàn ọ̀bẹ̀ ni. Iṣẹ́ tó ti ṣẹlẹ̀ ọmọ aráyé ò ní fi kú ọ. Ìyá rẹ̀ tí ò sí láyé ló mọ́ mi kàn. Mọ́mìkà tó ọba ti jí orí àdúrà ni ọmọ ẹ̀kọ́ ààrẹ bàbá rí àgbà tó fi lórí àtàràjà tí rẹ wọ́n ọmọ fọwọ́ tí ọ̀ gẹ́gẹ́ ni bàbá ti fi ọwọ́ tí ọmọ rẹ̀ lẹ́yìn gbogbo ọmọ Yorùbá àdàdà ẹkú lédè nínú orin tó sí dẹ ìyá Sunday ọba Adéyẹmọ ni òsín láyé máa gbogbo rẹ̀ ní sọ̀fọ̀ ẹ̀ rí ọjọ́ mo gbójú sókè mo wò rí ayé mo ní irú kílẹ̀ yìí ìwọ́ba tó ń láyé ìyá Sunday wá sí láyé mọ́ abiyamọ lọ bí àìgbéròyìn ẹni akíọkú lẹ́gbàdodo ìyá Sunday Adéyẹmọ akíọkú lẹ́gbàdodo níbi tó ti faṣọ alámọ̀ rẹ́súrẹ́sú gbura ó di péré ọmọ ayé rẹ̀ ń bẹ́ ni wọ́n máa kiri ọmọ bá tẹ́ nílé ayé rẹ̀ ń bẹ́ ara ògùn ọ̀sọ́mọsọ́mọ ẹ̀dá àṣẹrẹ̀ ọkọ mi aláìrúwà abágbẹ́mi gẹ́gẹ́ ló sì máa so ọgbẹ́mi gẹ́gẹ́ máa sì máa jà gẹ́gẹ́ ìjẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ lógún alẹ́pẹ́lẹ́pẹ́ kí wọ́n nílẹ̀ bẹ̀rẹ̀ ní mọ̀gún ọmọ àwùsẹ̀ ọmọ awúlẹ̀ gbogbo olóṣèwà máa ń tẹ̀ wáyé alẹ́gbẹ̀dẹ́ ẹni mẹ́gbàmẹ́ bá fẹ́nà bá dúrójú bá dúrólẹ́nu pàṣàpàṣà ní wéwéwéwéwé fẹ́nà bá pọ̀ lágbẹ̀dẹ́ bàbá wọn fẹ́nà lágbẹ̀dẹ́ wà ló sùn bàbá wọn fẹ́nà wà ló sùn fẹ́nà bá pọ̀ lágbẹ̀dẹ́ ní wọ́n bí ọlọ́kọ̀ ti sowó akọ̀yìnsẹ́ ọlọ́kọ̀ ṣíṣẹ́ ìgbàlá lẹ́kẹ̀ ibùn bu ọlọ́kọ̀ ìnẹ́tẹ̀ yẹbẹ lójú mi ọmọ òkè tó gbọ́ sábàrí ìgbòho lójú ológun káwọn lọ́jà kẹ́kẹ́ sábàrí abàdájú orí kẹ́kẹ́ sí ológun asábàrí ò ní kọjá ológun ò ní kárẹ́ bí n bá kì í lọ nínú lápò lórí dé mọ́ àjẹnàkú ti sọ bí òkè ta ni kò lè pa ẹ̀yìn ẹ̀rí ní gbogbo ẹnu káàdì lẹ́gbẹ̀ẹ́ yìí lọ́jọ́ pẹ́ntì tó dé tí àkùkọ pẹ̀ lẹ́yìn ọmọkùnrin gbogbo akóti kó ṣe ológun jẹ́ pé gbogbo tá a bá ń ṣe láyé ẹ̀jẹ̀ á máa rọra ní bá a bá ń sunkún àárín rẹ̀ ní àpọ̀nìṣẹ́ ẹni tó pọ̀ gbósùtì ìjẹ́jẹ́ àti gbọ́ wípé ìparí ayé òjìnà máa wo ẹni tó bá gbọ́n ẹ máa fi ìsọ̀rọ̀ òru ọba ni a ti fi lélẹ̀ gbogbo èèyàn láti kúlẹ̀ ẹ̀ka ṣoṣo lẹ́yìn rẹ̀ ìdájọ́ ni ọ̀rẹ́ ẹ̀ máa múra ìdájọ́ olúwa mi kan ọjọ́ ìdájọ́ ọjọ́ ẹ̀rù ni ọjọ́ ká bí ọmọ ènìyàn lẹ́yìn wípé sóò délé ayé ọdún níyàn rí ẹni ọpẹ́ ilé ayé kan rí kése ánìmọ̀ kọjá mẹ́ fúrí nígbà kan ni gbogbo ètò ọkọ sílé ayé ń kọjá mọ́lá bí anílé ìkíni gbogbo àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ọlọ́wọ́ tó lòún níyàn kọ́ ẹni àwọn anímọ̀ ní mọ́tò ọjọ́ tí bàbá gbọ̀ tó lọ tí ọmọ rẹ̀ gbòsì lọ ni ìyá nílé káwọlé kọ́ máa sọ kókí bá nílé lọ́wọ́ fò wáyọ̀ ló fi jẹ́ pé ogun tá a bá ń ṣe láyé ẹjẹ́ á máa ra nígbà bá kú nǹkan láàtó yin ni àkọyìn sí ẹni tó ti pọ̀ gbọ́ ṣoṣo bẹ́ẹ̀ o ẹ̀yin Yorùbá wọ́n ní ìdí àmú kí ẹgbẹ́ àfarafọ́mọ́ nìyẹn ṣe rí ìyá ìkọlù yìí ogbó àpọ́dà yìí ọgbọ́ ẹja dúpẹ́ Olódùmarè bàbá wa ni bá méjì kọ́ ikú tí ọ̀bá pa ní káwá ti sí ní fìlà ọtọ pẹ́ kábàjẹ́ pé nínú ọjọ́ òní là ń pẹ̀lú wa fún ìyá pé aṣọ tó kún kún èèyàn
media ẹ kú akíkanjú ṣe ẹ kú àṣojú ẹ kú àṣẹyìn onínú rẹ tó sí dẹ gbogbo pátápátá àná kájú kú Ọlọ́run ọba a sì ní bá ìṣàlùgbà tọ́ Sunday ọmọ Adéyẹmọ o kú àtẹ̀mọ́ra bẹ́ẹ̀ lọ́mọ ọkọ ṣe o kú àmúmọ́ra ẹlẹ́sẹ̀ pọ̀tì ẹ̀ lójú ẹ̀rẹ́ nìyí orí ikú ọmọ ní pàkíkanjú ikú ọdún ní pọ̀mùẹ̀ ikú ọmọ ní pa ìkàlẹ̀ ìyá rẹ̀ wá lọ gbá orí ó ti kúkú ọmọ ọjọ́ máa dúpẹ́ lórí Olódùmarè ọba òkú ibi tó yẹ ọmọ màmá ń sọkún Sunday ọmọ Adéyẹmọ ọmọ màmá ń sọkún àṣẹ bá mi máa ń sọkún ìyá náà ké sí àgbàkà lóde ilẹ̀ yìí ẹ sáré tètè apá iye Sunday lọ ó ti lọ bí ẹgbẹ́ ọ̀yìn ẹ̀yọ́ tánù ìpàdé bẹ́ẹ̀ tó àlàáfíà yìí ó tún di ibi orí ká tó fojú gan ní ara wa ibi ọ̀fọ̀dàgbà yìí rẹ̀ rọ̀ sí gbogbo tẹ̀mẹ́tẹ̀ látọmọ tó ní ní olú ìyókù wọ́n ṣàlùmẹ́tẹ̀ sí nínú àhínà o Yorùbá World Media. Sunday, 8th of October 2023. As the spokesman for Dr. Chief Sunday Adeyemo Igboho, we have a press release all the way from Benin Republic. First and foremost, I would like to appreciate every one of us that have joined these press statement media that will be picking on these later as well. My name is Ola Yomikoiki, the spokesman for Dr. Chief Sunday Adeyemo Igboho, and we would like to say a big congratulations from Benin Republic, and mostly important to Patrick Talon, the president of Benin Republic, for this very good work between Professor Banji Akintoye, Dr. Chief Sunday Igboho, and so many others that Chief Sunday Igboho has asked me to say a big thank you to. I want us to sit back as we prepare for that. Let us first listen to the anthem of the Yoruba nation. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá. Orúkọ tèmi á máa jẹ́ Ọláyọmí Kóìkì tí mo jẹ́ agbẹnusọ fún olóyè Dr. Sunday Adeyemo Igboho. Ìròyìn tó dá òun ni mo mú wá fún gbogbo ọmọ Yorùbá. Ìròyìn alálùbáríkà òun ni mo mú wá fún wa. Kí ni ìròyìn náà? Ìròyìn tó ń bẹ láti Benin pé olóyè Igboho ó ti gba ìtúsílẹ̀ lọ́jọ́ ẹ̀ní tí a dúpẹ́ fún Elédùmarè. A dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tí ó fi débi tó dé yìí. A dúpẹ́ fún bàbá wa Professor Adébánjí Akíntóyè. Bẹ́ẹ̀ la dúpẹ́ fún President Patrick Talon, ìyẹn olórí ti Benin Republic, fún eléyìí tí wọ́n ṣe fún wa yìí. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Tí a bá máa ka statement náà, a kà ní èdè òyìnbó, a tún wá túmọ̀ ẹ̀ lédè Yorùbá. Kódà olóyè fúnra rẹ̀ ó ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Mo fẹ́ kí a tẹ́tí, kí a farabalẹ̀, kí a jọ tẹ̀lé mi ká lọ. Èní á máa jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá ọdún 2023 tí òyìnbó mọ̀ sí the 8th day of October 2023. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ Yorùbá anthem tí a máa fi ń bára wa sọ̀rọ̀ ká tó wọnú ìyẹn agbami ètò. Mo kí gbogbo alẹ́ nǹkan sí. Kóìkì, agbẹnusọ fún Ìgbòho, òun ló fi bá wa sọ̀rọ̀ lásìkò yìí. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀-èdè wa, kàgbéga, kàgbéga, kàgbéga falẹ̀ rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan, ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ́. Ká máa lépa tẹ̀síwájú, ọ̀pọ̀ ire, àtòhun tó dára.
ọmọ Odùduwà, ọmọ Oòduà dìde, bọ́ sí ipò, kó ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀, ògo adúláwọ̀, ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀, ògo adúláwọ̀. Statement by Dr. Chief Sunday Adeyemo on his release in Benin Republic. Good morning, good afternoon, and good evening, ladies and gentlemen. I remain myself, Dr. Chief Sunday Adeyemo, aka Igboho. First of all, my sincere appreciation goes to God Almighty, the Master of the universe, for making this day. I want to say a big thank you to all Yoruba sons and daughters all over the world for their love and support before and after the loss of my dear mother. Though she's still kept at the morgue, waiting for me to come and give her the befitting burial that she deserves. I give special thanks to President Patrick Talon of Benin Republic, and to all members of his cabinet. My gratitude goes to my heroic father, Professor Adebanji Akintoye the Oracle, and Professor Wole Soyinka for their support in the course of the struggle. May God reward you, Baba, for your standing courageously for our Yoruba nation and for me. You promised to stand by me through my ordeal in Benin Republic, and you have fulfilled your promise. I will not forget to appreciate former President Olusegun Obasanjo, Baba Ayo Adebanjo, for their roles, even though only God gives freedom. Let me use this opportunity to say thank you to all religious leaders, pastors, alfas, and the traditional worshippers for their prayers day and night. Our royal fathers, obas, and chiefs in Yoruba land, your love support is so appreciated, but we need more of your support to deliver our land from the slavery of Fulanis, because Yoruba land is our land. Although I have many obas on my list, Oba Francis Olushola Alao, His Majesty Kabiesi, the Olugbon of Orile Igbon, Deputy Chairman, Oyo State Council of Obas and Chiefs, Kabiesi Oba Topsin, Bariga of Bariga, Kabiesi Oba Teju Osho, Kenta of Orile Kenta, Kabiesi, Olugbo Oba FEO, CON, Frederick Akirontan, Obateru, and Olugbo of Igbo Kingdom. Your love and support is well appreciated. I also thank Mrs. Modupe Olori Oko, Princess A. Awoniyi, Alhaja Abike Akipelu, Mr. Kayode Emola, Mrs. Ojo, United States of America, Alhaja Niniola, Mr. Malomo, and others. Thanks for your support, and God bless you. My brother, Shonde, a.k.a. Sami Japan, Uncle Tony Daudu, I thank you specially. I must not forget to appreciate the Mega Rally United States under Prophet Ologunoluwa and the directorate under the leadership of Barrister Ogedengbe and directorate under the leadership of Barrister Ogedengbe. Special thanks to Ilano Omo Oodua, Canada, and Igbega Omo Oodua, Ilano US and Canada. Also to Chief Dele Momodu. I really appreciate you, sir. Thank you so much. Also, my sincere appreciation to and Mrs. Ayola Adenike Oladokun, United States of America. Mrs. Janet Fashakin, United States of America. And also, one of my brothers and wife, for their immense support, though they don't want their names mentioned.
Special thanks to all the Yoruba world media, the home-based media, outlets, internet, print, and broadcast. Honestly, I have a long list of people to be appreciated, but I will have to pause here and come back later. To all our political class and others in Yoruba land, let's join hands to make Yoruba great. All my brothers from the East, I appreciate your support. Thank you and God bless. Dr. Chief Sunday Adeyemo Igboho. A ṣe ìgbìyànjú díẹ̀ láti tú èdè Yorùbá tí a kà yìí. A kà lédè Yorùbá níwọ̀nba agbára tí a fi lè kà. Àmọ́ kókó inú ìdí ọ̀rọ̀ tí a gbé jáde nírọ̀lẹ́ yìí léni ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2023. Òun ni pé láti sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé àti tó ń bẹ lóko pé a dúpẹ́ fún ọba Elédùmarè, a dúpẹ́ fún ọba ti Mùsùlùmí, a dúpẹ́ fún ọba ti Kristẹni, a wá dúpẹ́ fún gbogbo àwọn olórí kọ̀ọ̀kan láti sọ fún gbogbo wa pé ìtúsílẹ̀ ó ti wá fún bàbá wa olóyè Dr. Sunday Adeyemo Igboho láti olórí Benin Republic, ìyẹn Patrick Talon. Wọ́n ní àwọn kí wa láàárọ̀, àwọn kí wa lọ́sàn-án, àwọn kí wa nírọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí olúkálukú wa bá wà. Wọ́n náwọn náà ní o olóyè Dr. Sunday Adeyemo tí gbogbo wa mọ̀ sí Sunday Igboho aka Igboho Òòṣà. Wọ́n náwọn kọ́kọ́ mú ìdúpẹ́ àwọn lọ sí ọba Elédùmarè, ọba tó láyé tó lọ́run, láti jẹ́ kí irú ọjọ́ báyìí kó wáyé. Wọ́n ní àwọn fẹ́ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, lọ́kùnrin lọ́mọdé, lágbàlagbà, lọ́bìnrin, lárúgbó, fún gbogbo bí tẹ́ bá wà káàkiri gbogbo àgbáyé, fún ìfẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ tí ẹ ṣe fáwọn láti bí ọdún méjì táwọn ti wà nílùú Benin Republic. Wọ́n wá ní kí n sọ fún gbogbo yín o pé lótìtọ́ ikú màmá wọn, ikú tó ń dùn ni, àmọ́ ṣé màmá wọn tí ó ṣaláìsí wọ́n sì wà nílùú mọ́ṣárì tí wọ́n ń dúró pé kí òun ọmọ rẹ̀ olóyè Dr. Sunday Igboho láti wá fún ní ìbẹ́ríà tí a mọ̀ sí ìsìnkú lédè Yorùbá, níbi tí ó ti máa gba ìsìnkú tó dáa. Wọ́n ní bẹ́ẹ̀ àwọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa ìyẹn olórí pírẹsidẹ́ǹtì Benin Republic Patrick Talon, látara pé gbogbo eléyìí tí àwọn ń ṣe lénìí táwọn fi ń dúpẹ́, àwọn kọ́kọ́ láti dúpẹ́ látara Patrick Talon. Wọ́n náà wá ń dúpẹ́ bẹ́ẹ̀, àwọn tún dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n jọ kóra wọn jọ tó ń pè ní the cabinet ní ìlú Benin Republic. Wọ́n náà wọ́n ṣe ìdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún wọn. Wọ́n wá náà wọ́n wá mú ìdúpẹ́ àwọn lọ sọ́dọ̀ àwọn bàbá ńláńlá gbòógì tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Professor Adébánjí Akíntóyè, ìyẹn bàbá tó dúró ti àwọn. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Wọlé Ṣóyínká. Wọ́n nítorí pé kí ni wọ́n dúró gẹ́gẹ́ bí akọni nípa ìgbèjà struggle Yorùbá nation tí a gbé dání. Wọ́n náà wọ́n bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba lẹ́ẹ̀kan sí nítorí pé àwọn dúró gẹ́gẹ́ bí ọkùnrin tó dúró gangan fún Yorùbá nation tí àwọn méjèèjì yẹn tó dúró, ìyẹn bàbá wa Wọlé Ṣóyínká professor àti Professor Bánjí Akíntóyè. Wọ́n ní wọ́n sọ pé wọ́n mú ìlérí wá pé àwọn máa dúró gẹ́gẹ́ bí ibi tí bàbá wa wà láti bí ọdún méjì, àwọn ò ní fi wọ́n sílẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ fulfill promise náà, ìyẹn nílùú Benin Republic. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ wọn gan ni o. Wọ́n wá ní kí n mú ìdúpẹ́ náà lọ bá bàbá wa, ìyẹn adarí ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀, bàbá wa tí a mọ̀ sí President Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá. Wọ́n dẹ̀ ní kí n mú dúpẹ́ lọ sọ́dọ̀ bàbá wa Ayọ̀ Adébánjọ, ìyẹn bàbá wa fún àwọn tí Afẹ́nifẹ́re. Wọ́n ní kí n dúpẹ́ fún gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ṣe nínú ìrìn àjò yìí tọ́pọ̀lọpọ̀ mọ̀. Wọ́n nítorí pé kí ni ìdúpẹ́ yẹn ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní lótìtọ́ ọba Elédùmarè òun nìkan ló ń túyàn sílẹ̀ o, àmọ́ ṣé àwọn ṣèdúpẹ́ fáwọn tá a ti dárúkọ yìí. Wọ́n wá ní kí n mọ bẹ́ẹ̀ kí wọ́n lọ dúpẹ́ fún gbogbo àwọn ẹlẹ́sìn tó ń bẹ nílẹ̀ Yorùbá àti tó ń bẹ níta tó jẹ́gẹ́ bí agbẹnusọ fáwọn ẹlẹ́sìn náà. Wọ́n náà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ti ẹ̀sìn pàṣítọ̀ tá mọ̀ sí Kristẹni. Wọ́n ní kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Wọ́n ní ọpẹ́ yẹn pọ̀ rẹpẹtẹ
láì fi àwọn sílẹ̀ ní gbogbo ìgbà ládùúrà àti gbogbo ìdúró tí ẹ dúró tàwọn. Wọ́n náà wọ́n fi àwọn àfáà sílẹ̀. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfáà pé ọpẹ́lọpẹ́ àwọn àfáà lóríṣiríṣi àdúrà ìmọ̀ràn tí wọ́n jẹ́ kí ọwọ́ ọ̀tá kó ká wọn. Wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́ yín o pé àdúrà túbọ̀ máa gbà sí. Wọ́n wá ní kí n lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá tó ń bẹ nínú gbogbo ilẹ̀ Yorùbá àti tó ń ṣiṣẹ́ níta, nítorí pé à ń níṣẹ̀ṣe tó wà ní Cuba, tó ń bẹ ní Brazil, ní Jamaica, kódà ní United Kingdom. Àwọn èèyàn ń ṣe ìṣẹ̀ṣe torí pé a rí pé wọ́n ṣe Ọ̀ṣun festival ìyẹn ní inú ọdún yìí. Wọ́n ní kí n ṣèdúpẹ́ fún gbogbo àwọn oníṣẹ̀ṣe o látara ìdúpẹ́ tí wọ́n ṣe mú lọ. Wọ́n wá nítorí pé kí ni lójoojúmọ́ ni ẹ̀ ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́, kò wá ń ṣe lọ́sàn-án nìkan, títí kan alẹ́ àti lóru lẹ̀ ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Wọ́n wá ní kí wọ́n máa lọ báyìí, kí lọ bá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, kí máa ṣèdúpẹ́ fún wọn láti gbogbo ọba tó ń bẹ nílẹ̀ Yorùbá, nítorí pé kí ni àwọn dúpẹ́ fún gbogbo ìrànlọ́wọ́ tó ṣe fáwọn ní kọ̀rọ̀ àti ní gbangba. Wọ́n wá ní kí n sọ fún gbogbo àwọn ọba o pé gbogbo in táwọn fẹ́ òun ni pé kí gbogbo wọn kọ́ ṣowọ́pọ̀, kó jẹ́ kí agbára wa kúrò nínú oko ẹrú Fúlàní tó ń pa wá, tó ń jí wa lọ́mọ gbé, tó ń parúgbó, tí kò jẹ́ kí àwọn èèyàn lọ sóko mọ́. Wọ́n ní kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá kó jọ̀ọ́ kó bá wa dìde sọ́rọ̀ yìí o, nítorí pé kí ni gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lénìí, àwọn Fúlàní wọ́n jẹ́ kí a dáko mọ́. Wọ́n wá ní bẹ́ẹ̀ kí n túbọ̀ máa mú ìdúpẹ́ náà lọ, nítorí pé kí ni wọ́n ní orúkọ pọ̀ ọba bẹ lórí list àwọn. Wọ́n ní kí kọ́kọ́ lọ bá ọba Francis Olúṣọlá Àlàó, His Majesty bàbá wa the Olúgbọ́n of Orí Ilé Igbọ́n. Wọ́n ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín bàbá fún àdúrótì tí ẹ fà wọ́n sílẹ̀ níṣẹ́jú kan. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ the Deputy Chairman Ọ̀yọ́ Council of Obas and Chiefs, ìyẹn bàbá wa kábíyèsí ọba Topsin. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín bàbá pé ẹ kú àdúrótì, ìyẹn Ọ̀yọ́ State Council Deputy Chairman. Wọ́n lọ bẹ́ẹ̀, wọ́n ní kí n má lọ pé àìtí dúpẹ́. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba Topsin. Àwọn ni Bariga of Bariga, ọba kábíyèsí Tẹ́jú Oṣó, oníkéńtà of kéńtà, orílẹ̀ kéńtà, oníkéńtà of orílẹ̀ kéńtà. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì tẹ́ dúró ti àwọn láti bí ọdún méjì. Ìyẹn bàbá wa kábíyèsí Olúgbó ọba FEO CON Frederick Akínrùntàn Ọbátẹ́rù Olúgbó of Igbo Kingdom. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín dáadáa. Wọ́n wá ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn balẹ̀ Yorùbá láti gbogbo àwọn tó dúró tí àwọn láti bí ọdún méjì. Wọ́n ní kí wọ́n lọ bẹ́ẹ̀ kí n má dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni tí a bá dárúkọ yìí, gbogbo àwọn tí wọ́n ní ká dúpẹ́ fún nínú statement tí bàbá wa lóyè tó fi ránṣẹ́ sí wa láti ìlú Benin Republic. Lẹ́ẹ̀kan sí àfisọ fún gbogbo ọmọ Yorùbá pé ìtúsílẹ̀ tí à ń tọrọ, ìtúsílẹ̀ tá à ń wá láti bí ọdún méjì, àwa dúpẹ́ léèdè pé ìtúsílẹ̀ náà ó ti wáyé o. Kí gbogbo wa ń kọ́ ká túbọ̀ máa dúpẹ́, ká máa jó, ká máa yọ̀, nítorí pé kí ni ọba Elédùmarè òun ló ń túyàn sílẹ̀ o. Àmọ́ ibikíbi tíyàn bá wà, tíyàn bá tún wá rí pé ó wá ọ̀fíṣálì pé ká dúpẹ́, ọpẹ́ náà là ń dú. Tá bá wá lọ bẹ́ẹ̀, wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Mrs. Modúpẹ́ olórí Èkó. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín Princess A Awoniyi. Wọ́n ní kí ìpẹ́ kó túbọ̀ máa lọ sọ́dọ̀ yín Alhaja Àbíkẹ́ Akínpẹ̀lú. Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi o Mr. Káyọ̀dé Ẹ̀mọ̀lá. Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Mrs. Òjó ìyẹn nílùú Amẹ́ríkà. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Alhaja Níníọlá. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Mr. Málọmọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán ní ká ṣèdúpẹ́ fún pé Ọlọ́run ọba a dúpẹ́ fún ẹ̀yin náà. Ó wá lọ bẹ́ẹ̀, wọ́n ní kí n lọ sí òkè lọ́hùn-ún pé ìyẹn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun nílùú Amẹ́ríkà lọ́hùn, ìyẹn àwọn mega rally, wọ́n ní kí n dúpẹ́ lábẹ́ bàbá wọn tí wọ́n ń ṣe ètò náà ìyẹn nílùú Amẹ́ríkà, Prophet Ológun Olúwa. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní kí n lọ sọ́dọ̀ àwọn directorate lábẹ́ bàbá wa Barrister Ògèdèngbé. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n wá lọ bẹ́ẹ̀, wọ́n ní kí n lọ ṣe special thanks fún àwọn ìlànà ọmọ Oòduà, nítorí pé kí ni ẹ dúró gẹ́gẹ́ bí akọni obìnrin àtọbìnrin. Wọ́n ní kí n lọ bẹ́ẹ̀ láti Canada. Wọ́n ní kí wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ ìgbégamọ́dùà Oòduà ìyẹn ní USA àti nílùú Canada. Wọ́n ní ṣèdúpẹ́ fún yín o. Wọ́n ní ká dúpẹ́
lọ́wọ́ bàbá wa Chief Délé Momodu wọ́n náà wọ́n ṣe kíni wọ́n náà wọ́n appreciate wọn lọ́pọ̀lọpọ̀ pé thank you so much àwọn dúpẹ́ sà wọ́n wá náà wọ́n lọ bẹ́ẹ̀ pé appreciation àwọn ó lọ sọ́dọ̀ Mr and Mrs Ayọ̀lá Adéníkẹ́ Ọládòkun wọ́n ní ká dúpẹ́ fún yín ìyẹn nílùú Amẹ́ríkà wọ́n ní kí wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ màmá wa barrister Janet Fashakin ìyẹn nílùú Amẹ́ríkà wọ́n ní kí n ṣèdúpẹ́ dáadáa fún yín lọ́pọ̀lọpọ̀ wọ́n wá lọ bẹ́ẹ̀ wọ́n ní kí n ṣe kí ni wọ́n náà wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn brothers and sisters brothers wọn àti ìyàwó for their imminent support fàdúrótì though they don't want their names mentioned wọ́n àwọn kan fẹ́ kọ́ dárúkọ rárá àmọ́ gbogbo yín pátápátá lọ́bẹ̀ Elédùmarè mọ̀ o wọ́n wá ní kí n lọ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn mídíà láti Yorùbá world media independent media home-based media kò wá ń ṣàwọn yẹn nìkan wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin internet ẹ̀yin print àtẹ̀yin tẹ̀ ń broadcast honestly wọ́n ní táwọn bá ní káwọn máa dá gbogbo lísì sílẹ̀ wọ́n ní kódà orúkọ á lọ rẹpẹtẹ wọ́n ní tó àwọn wá ṣe kí ni àwọn ní ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó pọ̀ bọ̀ ṣe jẹ́ káwọn sì dáwọ́ dúró báyìí nítorí pé kí ni àwọn sì ń padà bọ̀ láti tún padà wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá wọ́n wá ní kí n lọ sọ fún gbogbo àwọn balẹ̀ Yorùbá àwọn political class wa nílẹ̀ Yorùbá pé ṣe jẹ́ ká jọ ṣọwọ́ papọ̀ ká lè jẹ́ kí ìran Yorùbá kó lọ síwájú kó tẹ̀síwájú kó ní lọ síwájú wọ́n wá ní gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ilẹ̀ Ìgbò pátápátá láìyọ ẹnìkankan sílẹ̀ àti Nnamdi Kanu ni àti gbogbo àwọn tó ń bẹ nílẹ̀ Ìgbò àtàwọn adarí wọn lọ́hùn ni wọ́n ní kí n ṣe kí ni wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wọ́n náà wọ́n appreciate gbogbo wọn eléyìí ń bá látọ̀dọ̀ bàbá wa olóyè Dr. Sunday Adeyemo tí gbogbo wa mọ̀ sí Sunday Igboho ẹ wá jẹ́ ká tẹ́tí gbogbo tí mo kà yẹn ẹ̀jẹ̀ àgbọ̀n tí olóyè fúnra wọn tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo wa pé tó má dàbí pé èmi ni mo kà síta wọn náà fi ṣèdúpẹ́ yẹn kẹrẹ àwọn. Good day everyone. I remain myself, Chief Sunday Adeyemo aka Igboho. First of all, my sincere appreciation goes to God Almighty, the Master of the universe, for making this day. I want to say a big thank you to all Yoruba sons and daughters all over the world for the love and support before and after the loss of my dear mother. Though she still kept at the morgue, waiting for me to come and give her the befitting burial that she deserves. I give special thanks to President Harrod of the Republic and to all members of his cabinet. My gratitude goes to my hero father, Professor Banji Akintoye, and Professor Wole Soyinka for the support in the cause of the struggle. I God reward you, Baba, for your standing courageously for Yoruba nation and for me. You promised to stand by me through my audit in Benin Republic, and you have fulfilled your promise. I will not forget to appreciate former President Olusegun Obasanjo, Baba Adebanjo, for their roles. Even though only God gives freedom, let me use this opportunity to say thanks to all religion leaders, pastor, alpha, and the traditional worshiper for the prayer day and night. Our royal fathers, Oba and Chief in Yoruba land, your love and support is so appreciated. But we need more of your support to deliver our land from the slavery of the Fulani, because Yoruba land is ours. Although I have many Obas on my list, but Oba Francis Olusola Alao, His Majesty, the Oba, the Olugbon of Relein Benin, Deputy Chairman of your State, Council of Obas and the Sea, Kábíyèsí Ọba Topsin, Oníbàrígà of Bariga, Kábíyèsí Ọba Tẹ́jọ́só, Oníkẹta of Orílẹ̀ Kẹta, Kábíyèsí Olúgbò Ọba EFO, CON Frederick Akínrìntàn, Ọbátẹ́rù Olúgbò of Igbo Kingdom. Your love and support is well appreciated. I also thank Mrs. Modupeola Oloyinbo, Princess A. Awoniyi, Aliaja Apike Akinpelu, Mr. Kayode Imola, Mrs. Ojo USA, Aliaja Niniola, Mr. Malomo and the others.
Thanks for your support and God bless you. My brother Sunday, aka Sami Japan, I thank you especially. I must not forget to appreciate the mega rally USA and the Prophet under Prophet Kulukululua and the directorate under the leadership of Barrister Ogedengbe. Special thanks to Ilana Omodua, Canada, and Ibega Omodua, USA and Canada. Sidele Momodu, I really appreciate you, sir. Thank you so much. I also must sincere appreciation to Mr. and Mrs. Ayola Adenike Oladokun, USA, Mrs. Janet Fasaki, USA, and also one of my brother and wife from their immense support. Though they don't want their name mentioned. Special thanks to all media outlets, internet, printing and broadcast. Honestly, I have a long list of people to be appreciated, but I will have to pause here and then come back later. To all our political class and the others in Yoruba land, let's join our hand to make Yoruba great. All my brothers from the East, I appreciate your support. Thanks and God bless you. tó ẹ jẹ́ ká gbọ́ ilé. Ọlọ́run ni mo ti bẹ́ẹ̀ fún yẹn o. Gbogbo nǹkan tó lọ fún bàbá mi láyé kò fún bàbá mi ò tí ì fi ọ̀dà mẹ́sàn-án fún mi ń bẹ̀ ó kọ̀ mí ju ti bàbá mi lọ. Ọba Elédùmarè fún irú ọjọ́ báyìí pé ó ṣojú wa a dúpẹ́ lẹ́ẹ̀kan sí o fún gbogbo ọmọ Yorùbá káàkiri láì fi bàbá wa Olóyè Ìgbòho sílẹ̀ níjọ́ kan níṣẹ́jú kan a dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo yín pátápátá ọjọ́ ayọ̀ ìníjọ́ Sunday ọjọ́ ìdúpẹ́ ọjọ́ pé ká máa ṣe ìdúpẹ́ náà ni nítorí pé kí ni Ọlọ́run ló ní ìdúpẹ́ kò kúkú ń ṣe àwa la ní ìdúpẹ́ gbogbo ẹni tí ó bá mọ tí bàbá wa ti go through láti bí ọdún méjì nínú ẹ̀ náà ni ìyá wọn kù àbí gbogbo àti gbàgbé ni ẹ jẹ́ ká máa fi èní ká tún máa fi ṣèdúpẹ́ sí ni ẹ jẹ́ ká play lára àwọn orin kan tí inú mi máa ń dùn láti gbọ́ látọ̀dọ̀ ìyá wa sister Janet tí wọ́n ṣe fún bàbá wa Olóyè Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi orin fún Olóyè Ìgbòho tí a dẹ̀ ń ṣèdúpẹ́ fún olúkálukú wa ló ní oríṣiríṣi tí wọ́n ti fi ṣe ìdúpẹ́ fún bàbá wa olóyè araba ní ọdún kan 1 year ago ni orin yẹn jáde a dẹ̀ ti ń lórin yẹn náà ní gbogbo ìgbà àmọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́ẹ̀kan sí i. I'm coming to the area, please. Ó
kí gbogbo alẹ́ kan sí happy Sunday. Sunday, ẹyẹ tó máa ṣe fọ́kì ẹ̀ ò sí ní gbọ́mọ́. Òrìṣà tó ṣe fọ́pọ̀ Adeyemo ni.